ṣẹ̀ṣẹ̀ ń lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ ojú ọjọ́ paradà má sunkún mọ́ ẹ sọ fóòrùn kó má ì tí ì yọ àtẹ́jí àtòrùn ẹ lọ wá ibìkan jòkó síná Ewikunle fẹ́ gbòde abẹ̀rù àgbádé mo ṣetán láti ṣe yín lóore ẹnu àná àti dé láti kọrin ewì fáráyé gbọ́ ọ̀rọ̀ nípò òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ńlá tún mú wá ká yín mọ́lé èmi nìkan kọ́ ni mo wà níbí o Aboluwaji tòun tààrí Akewi ń bẹ pẹ̀lú mi adúpẹ́ pé òkun apọ́gọ́tọ̀ ọdún àti mẹ́ta tá a gbòmìnira àní ó pé mẹ́tàlélọ́gọ́tọ̀ ọdún tá a kúrò lóko ẹrú ọjọ́ náà rèé bí àná títẹrú tọmọ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ tí gbogbo tolórí tẹlẹ́mù ń dunnú pé a ti kúrò lóko ẹrú àmọ́ ẹ jẹ́ ká bèèrè wa léèrè o wípé ǹjẹ́ lóòótọ́ láti gbòmìnira ǹjẹ́ lóòótọ́ láti kúrò lóko ẹrú ǹjẹ́ àfojúsùn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó jà fórílẹ̀-èdè yìí ni àwọn ìjọba ń ṣiṣẹ́ lé látijọ́ tá a ti ń ṣèjọba bọ̀ wá kò tí ì sí baba ńlá baba ìjọba tó tí ì rogun àìríṣẹ́ṣẹ́ mẹ̀kúnnù ń kú sínú ìṣẹ́ olówó wọn ń lówó sí i ni ọkọ àwọn kò jọkà ohun tó jọkà lọ ń nọkọ àwọn fojú sọ kiri ojú ló kúkú kọ́ bòójì wọn bó pẹ́ bóyá oòrùn á débẹ̀ àdàbà àwọn ìjọba wa ò tiẹ̀ wá náà ní à ń kùgbẹ́ rárá iná ń jó ẹyẹ wọn ń fò lọ ni Aboluwaji ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbẹ̀kú ṣe takuntakun ọ̀rọ̀ ètí ìtọ́jà ẹ jẹ́ káwọn ọmọ tíjọba yín fẹ́ bínú àmọ́ ẹ jẹ́ ká rán yín létí wípé gbanigbani lẹ́jẹ́ lọ́wọ́ nánínáni gbayàngbàyàn lẹ́jẹ́ lọ́wọ́ nàyànnàyàn ẹ̀yin la gbójúlé wípé ó gbà wá lọ́wọ́ nàyànnàyàn tí kò pàṣẹ boni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dàbí nánínáni tí gbanigbani wo ni táwa sọ fún gbanigbani kó sọ fún nánínáni pé kó má nani mọ́ tí gbanigbani wò wá náni ṣé ẹ mọ̀ pé gbogbo ayé ni yóò rò pé gbanigbani yín ló ní kí nánínáni wọ́n máa nani ààrẹ wa ẹ dákun ẹ pè yí yẹ̀ wò ọ̀rọ̀ sọ́sídì yìí kọ́ ń bẹ lórí ohun tó ń kọ wá lóminú ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí ìkẹsẹ̀ ó mọ́ a kò ní fi dígí àdámú ara nà ọmọ Nàìjíríà ẹ má ràdẹ̀ wá gbogbo kíkọ́ ló kọjú sí sọ́mọ̀. ilé ẹni kì í bani lẹ́rù àti gbé ìlú ẹni kì í bani lẹ́rù àti lọ títorí orílẹ̀-èdè Nàìjíríà ni mo kọ́kọ́ rí orílẹ̀-èdè Nàìjíríà ni mo kọ́kọ́ mọ̀ ìlú tó ń ṣàn fún wàrà àti fóyin tóyin wá ń sun kíkorò tó tún ṣòro bí àgbọn tí wàrà wá lé kokoko bí ojú ẹja ìlú ọlákìkí ẹ̀yẹ ti wá dìlú yẹ̀yẹ́ ọlánrewájú wá ti wá di láńrẹ̀yìn òmìnira tá a gbà lọ́jọ́ ọjọ́ sí ṣé bómìnira pa abọ́ lóko ẹrú ni ẹgbọ́n náà ṣá abọ́ lóko ẹrú ni àbá ń sìn ọwọ́ wa ò tí ì tẹ̀kù dà a ti ń béèrè kú tó pa bàbá wa òmìnira ti wá dòmìnira mọ́ wa lọ́wọ́ ẹ̀yin aláṣẹ ẹ bá wa wá nǹkan ṣe sí ohun gbogbo tó dàrú jìnnà kò síná kò sómi kò tún sí fọkànbalẹ̀ láàrin ìlú iná mọ̀nàmọ́ná tá a ní òwúlò fún wa ọ̀pọ̀ orílẹ̀-èdè tí ò tó wa ló ti ní lọ síwájú ọmọ ẹlẹ́ran wa wá ń jẹgun ọmọ aláṣọ tún wá ń wà kísà ṣiṣẹ́ dàbí ìṣẹ́ ṣiṣẹ́ dàbí ọ̀lẹ ọ̀pọ̀ ọmọlẹ́ ti sọ di wèrè látàrí àìníṣẹ́ lọ́wọ́ omi ìnira lẹ wá ń pè lómìnira fún wa ẹ wá ń ṣe wá bọ́ṣẹ́ ṣe ń ṣojú ẹ wá mú wa sìn bí ẹran àwọn sìn àbọ̀rọ̀ tó fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ó yẹ kó dodidi ni késekése lẹ́tí rí kàsàkàsà ọ̀rọ̀ ṣe ń bọ̀ lọ́nà. ọmọ Nàìjíríà ẹ máa ń lẹ́ o ẹ kú ìrọ́jú ẹ kú àfaradà gbogbo ohun tó lé ní yóò padà wá dẹ̀rọ̀ èṣù wo bá kúkú ti lówó lọ́wọ́ akówó orí ẹ̀bọ àwọn ìjọba wa ní òkú jẹ́ àmọ́ mo fẹ́ ká ẹ lọ nírètí pé ohun gbogbo yóò sì dáa ẹ kúkú mọ̀ pé iṣu tí yóò di yán ní láti gba náà odó kọjá náà àgbàdo tí yóò dẹ̀kọ kò ní ṣaláì farapè yín ẹ̀rọ kí Nàìjíríà tó lè dá a
ní láti rọ́jú ni àní kí Nàìjíríà ò tó lè dá a ní láti rọ́jú ni bá a bá wo dídùn yìí fọ̀n ìhọ́lá ọ̀rá dé egun àìmọ́gí tí kẹ̀yàn gbà ni kì í jẹ́ ká gbé ògégi nígèkúgè òjèrè ẹ̀mìjà máa wo ohun tí bàbá wa Bọ́lá Tinubu ní fún wa àní ẹja máa wo ohun tí bàbá wa Bọ́lá Tinubu ní fún wa ẹ wá gbọ́ o ìwọ̀nba ló yẹ ká fẹnu tẹ́ńbẹ́lú àwọn ìjọba wa mọ́ ẹ jẹ́ ká yára wò ká tó máa lálẹ́ àwọn ìjọba bírẹ̀ léèrè pé ṣé wàá gan fúnra rẹ̀ dá lọ́ọ̀dẹ̀ ǹjẹ́ àwọn ẹbí rẹ̀ ń hùwà ọmọlúàbí bí ǹjẹ́ à ń ṣe òtítọ́ nígbà gbogbo inú ilé báyìí ni láti ń kẹ́ṣọ̀ọ́ ròde ẹ jẹ́ ká ti lépa ara wa ní bá a ṣe ń hùwà rere kọ́wọ́ ọ̀tún wò sí kó sì wọ̀ tún kọ́wọ́ Nàìjíríà ọwọ́ wa mọ́ tónítóní kẹ́ ẹ wá wò bóyá ara ò ní dẹ̀ wá dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀. Aboluwaji dúró jẹ́ ń sáré dágbére fúnlé náà dídùn olókùrú òkúkú jẹ́ tẹyẹkẹyẹ Ewikunle abẹ̀rù àgbà ńlẹ̀ mi ń jẹ́ èmi a máa pè mí lọ́mọ jẹ́ ọlọ́jẹ́ tí òrílẹ̀ roko tó roko lágbádá gúdú omi èmi gangan lọ́mọ Aare pàgídà sọ́gídé èèyàn. ó ti yá ẹjẹ́ kí n fàsìkò yìí kí bá mi ròyìn ayọ̀ agbólágadé Lateef bàbá ló ń ṣọjọ́ ìbí tòní akínyìn kú oríire àwọn àtòrílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ṣe yorí kádùn ṣé ẹ wá rí pẹ́pẹ́ yìí Elédùmarè ọbẹ̀ létí lùkàrà bí ajere ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣègbàmù ọba mi aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ẹ kú oríire bá mi ròyìn ayọ̀ bàbá Iskilu Adéjùmọ̀ bàbá Lukman Ajani bàbá Koyum Àkọ́bí ni mò ń ké sí o bàbá Rafiatu Asabi bàbá Hafiz Àyìndé ọkọ òye ládùn ẹ kú oríire àṣeéṣe àmọ́dún ọdún ayọ̀lẹ̀ ó sì máa ṣe ẹ̀yin tẹbí tarálẹ̀ ó ṣe tàmọ́dún lọ́lá wẹ́lù lókè ó kárí ọmọ bá a ṣe bá a là alódò lẹ́yìn kùlé tí bá a ṣe ò bá sùn kí ni bá a là fẹ́ la ó kú oríire òní lọ́jọ́ ìbí rẹ ó ti yá máa dá mùsùlùmí dúmọ̀rè ó kárí ọmọ ọjọ́ olóje tí ó rílẹ̀ roko tó roko lágbára gúdú omi ọjọ́ olóje kàgbo òkun òbọ̀dọ̀ débẹ̀ búwẹ̀ àtàbàtì rí awo bí ògo ẹyọ aníbi táyà tí ń gbé bòmí sára bàbá tàwa lẹ wá rí lẹkùn bẹ́ẹ̀ lẹ dúró ṣòro bẹ́lẹ̀ sí dọ́gba olòlò tí ó lo páànù ẹ̀gbágbó òrìṣà ìdòwú bàbá tàwa ni yóò lo aṣọ ẹ̀gbáfọ̀yà àárín sọ́lẹ̀tẹ̀ kó o má tẹ̀lẹ̀ ní gírì àwọn àjèjì tó tẹ̀lẹ̀ ní gírì aṣọ ti bẹ́ mọ́ wọn lórí pẹ́rẹ́gẹ́dẹ́ ìkúrú àkàrà níwọ̀ mú ìnájà ọpọ́n rẹpẹtẹ níwọ̀ máa bẹ́ wúdé jẹun àárín pàgídà sọ́gídé nìyàn ìkúrú àkàrà níwọ̀ mú ìnájà ọpọ́n rẹpẹtẹ níwọ̀ máa bẹ́ wúdé jẹun ẹ kú oríire bá mi ròyìn ayọ̀ ó ti yá adúpẹ́ o ọdún tá a ṣe yìí ò ní jáse mọ́ ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe lókè èèpẹ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ló jẹ wá lógún ó ti yẹ ẹ jẹ́ ká parapọ̀ ká jọ gbé lárugẹ orílẹ̀-èdè Nàìjíríà bá lè dókè àgbà bí wọ́n bá wá bí léèrè wípé talẹ́ni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn Aboluwaji yín ni ọ̀dọ́mọdé Akewi gbẹ̀lódé táráyé ń wí àjẹnàkó tó mi gbó títì láàjì.